سمعك في رمضان ojú ẹ bó ló ṣe lò ní Ramadan بصرك في àbẹ́tí ẹ bó رمضان ló ṣe lò ní Ramadan ojú ẹ bó ló ṣe lò ní Ramadan لسانك في رمضان ahọ́n ẹ bó ṣe lò ní Ramadan قلبك في رمضان ọkàn rẹ bó ṣe lò ní Ramadan اعتكافك في رمضان ìkóra sún mọ́sálásí ẹ bó ló ṣe lò ní Ramadan tá ń gbé ní tìkáàf tó ṣe má ti lọ ń bẹ̀yẹ. اعتكافك في رمضان àwọn ọmọ kan bẹ́ẹ̀ lù ní ìsìn tánàdí ni wọ́n ní ọgbọ̀n sí tìkáàf nílùú kankan àfìlú mẹ́ta ẹ bèrè pé wọ́n ti rí níbo wọ́n ti rí àgbọ́yé burúkú yìí ẹ mọ̀ pé tó máa ń gbé sọ́dún ọ̀sẹ̀ bíi lílẹ̀ ìdí ńlá ojú ọ̀nà tọ́lọ́hún bẹ́ẹ̀ bá nímọ̀ ẹ lọ béèrè wọ́n ní òsè bá sọ pé lá ìtìkáfà ìlà fi ìdá thalatha masajid pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ ṣe ìtìkáf àfi masáàsì mẹ́ta péré ọ̀kan masáàsì mẹ́ta wọ́n wá gbé ìtìkáf lérí pé lórí ilé ayé o tọ́ọ̀bà kóra sínú masáàsì ọ̀nà mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ Mọ́kà ẹ̀kejì Madina ẹ̀kẹta Palestine tí èèyàn bá ti wá lè dé ààyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn láì ti káàpà làhú kòkò sí ti káàpà wọ́n ń pariwo ẹ̀ wọ́n ṣe ní wáàsí kájẹ̀kọ́ mú àdísì yẹn náà ìbéèrè àkọ́ ni pé alhadhal hadith marfu alqala Rasulullah sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí sánàbí lọ sọ lọ́dọ̀ àwọn àfáàn kùsí méjì wọ́n ní láà kìí sàdísì ànábì wọ́n ní àdísì mawquf òsèfà lọ sọ àwọn kan mú wa àwọn kan ṣe ó tiẹ̀ lálàáfíà bí ọ̀ lálàáfíà wọ́n tún fà yẹn lọ nbẹ́nu àbátọ́ dọ̀ afẹ́ nbẹ́nu tó àṣà ní nbẹ́nu tó fi sọ ha ẹ̀ kájà wá pé ànábì lọ sọ ó sì lálàáfíà wọ́n nígbà tó lọ sọ yìí pé wọ́n tó á kìfún náà fil masajid ولا تباشروهن bẹ́ẹ̀ báyẹ̀ bóbìnrin sùn gbẹ́ tó bá ti ń bẹnu masalasi عاكفون في المساجد jamiu masajid نعم bẹ́ẹ̀ bá ti ń bẹnu masalasi àwọn ẹwà ní pé ááyà yẹn umumu ni pé àdísì àlọ́ lọ́wọ́ sí kùsùsù ẹ̀ wọ́n kà sọ́sọ̀ pé ọlọ́run sọ pé gbogbo mọ́sálásí ṣùgbọ́n àníwò ajá mà pé rárá o mọ́sálásí mẹ́ta péré ni pé làdísì yẹn ṣùgbọ́n àwọn bá ti ṣe wádìí rẹ́gẹ́dẹ́ tó bá fẹ́ wádìí dáadáa lé lórí ló wọ́n tí a ti ń bọ̀ yìí tafsir akam limam jassas akam le Quran Qurtubi akam le Quran bin Arabi lórí yóò dáadáa nílọ̀tọ́rí imam Shawkani majmu' imam Nawawi Mughni bin Qudama al-Bidaya wa Nihaya bin Rushdi àbí bẹ̀rẹ̀ mùsùlùmí wà ní àmùsùlùmí gbọ́nà Rushdi tábàlọ́ wo gbogbo àwọn tí ààyè wọ́n ti bá ń ṣàlàyé ẹ̀ pé ìtànà bí ìpànà bí lọ́ba ti ẹ̀ sọ ọ̀rọ̀ àpùdọ̀líyà ló ń sọ ọ̀rọ̀ pé bí tó ti lọ́lá jù tó tẹ̀lé tako yẹn nígbà tó tẹ̀lé bá ti kírun kan ní masáàsì Maka nígbà tí wọ́n kírun 100,000 ní àyílà kan tó bá kí masáàsì Maka yẹn nígbà tó kí àyílà 100,000 ní àyílà kan tó bá kí Madina bí àyílà 1,000 ní àyílà kan tó bá bí Maka sọ bí 500 ní pé àpùdọ̀líyà lànà bí ń sọ tó bá nàbí làbátẹ̀ ẹ̀ lọ sọ. wọ́n láti yí pé fáàmù sálàm ọ̀tàkó yẹ pé kò sí orí ilé ayé táwọn mùsùlùmí wà lẹ́gbọ̀nsún ìsáájú wọn sí ti ká fún mẹ́ bí wọ́n ti ń ṣe Maka ní wọ́n ṣe ní Iraq ní wọ́n ṣe ní Syria ní wọ́n ṣe ní Misiri ní wọ́n ṣe ní Kọ́rawani ní wọ́n ṣe ní Morocco ní wọ́n ṣe ní Algeria
ṣé àwọn yẹn ò wá lágbọ́yé ntẹ́yìn tẹ́lẹ̀ dé gbọ́yé ni ẹ wá lè ka tí a fi kíw kan kẹ́ ẹ má gba kìtàbùl ìtìkáf fún bẹ́ẹ̀ tẹ́bọ̀ wájú wá débi bábùl ìtìkáf ntẹ́ ẹ̀ máa bá ń bẹ̀ tí a bá sọ ṣùrùt inú ṣùrùt ni alimutẹ́kì ẹni tó fẹ́ ṣe ìtìkáf aramajẹmu ni bóòlù ti gbọ́dọ̀ rí nínú ṣùrùt ni alimutakafi níbi àti ṣe ìtìkáf. lórí eléyìí tábọ̀ wá ti dé jọba sọ pé ibi àti ṣe ìtìkáf níta ìmọ̀ bá ń bẹ̀ ní gbogbo tíà wọ́n wà á sọ wáyé pé la yajuzu al-i'tikaf illa bil masjid ó di bá ń ké ní. لا يجوز الاعتكاف إلا في مسجد يقام ما تقدر إلا في المسجد. لا يجوز الاعتكاف إلا في المسجد. pé ìtìkáàfù èyí oníṣẹ́ ń bì kankan àfi mọ́sálásí gbogbo ọlọ́ọ̀bá náà lọ pé wala tubashiruhunna wa antum aakifun fil masajid. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. ọlọ́run nígbà tẹ́ ẹ bá ti wà nù tìkáàfù ẹ̀gbọ́n bómi lásìkò èèwọ̀ ni ìyàwó yìí ní ẹ̀gbọ́n bá lásìkò ẹ̀ ti tìkáàfù lọ́wọ́ ó wá kú how you know it must. نوع من المساجد. irú mọ́sálásí wo ni ìdí wọn fàmọ́ra wọn lọ́wọ́ àwọn kan ní mọ́sálásí tí a bá ń kí jimá ń bẹ̀ mọ́sálásí láti kẹ́ni yẹn ráyù jùmùhùr mọ́sálásí jimá ṣé mọ́sálásí mẹ́ta nìkan nu tẹ́ ìmọ̀ bá dùgbò tí àwọn àpò ní fíkì nu lọ́dọ̀ Imam Malik ráyé ẹnu lọ́dọ̀ Imam Shafi ráyé ẹnu Ahmadu Hanbali ráyé ẹnu mọ́sálásí jẹ́ bá ti ń ṣe kíní dámi lónìí ṣùgbọ́n lọ́dọ̀ Imam Abu Hanifa ó ní kúlù masjid gbogbo mọ́sálásí kódà mọ́sálásí láti bí kódà gbogbo èèyàn mẹ́ta péré ní bẹ́ẹ̀ wọ́n ti máa bá wa tó ń kọ́ oníyọ́jà lọ kí jimá yóò padà bẹ́ẹ̀ tó kó kúkú àtẹ́lẹ̀ náà pé èèyàn máa jáde kóònù ti ká látara àwọn àdí mo fẹ́ yọrọ yàgbẹ́ o sì wá nù ti ká sẹ́mẹ́tà lọ́ọ́ yàgbẹ́ sí mo fẹ́ lọ́ọ́ tọ̀ sẹ́mẹ́tà lọ́ọ́ tọ̀ sí ebi ń pa mi mo fẹ́ jẹun kò sóúnjẹ mọ́sálásí gbogbo eléyìí ló lè jẹ́ àwọn àdí náà fi jáde wá mo fẹ́ lọ́ọ́ wẹ̀ mo fẹ́ lọ́ọ́ pààrọ̀ aṣọ ẹnu mi ọ̀dọ́ mo fẹ́ lọ́ọ́ tún ṣe ó láwọn nǹkan tá a máa tí Islam gbà láì dalẹ̀ jáde kó ní tìkáf táàtò padà síbẹ̀ Ìmáàmù Abu Hanifa ní kọkàn lọ sí kọlọ kíjímà kó tó kíní. fi Ramadan ẹ má tẹ̀tí gbọ́ àwọn yẹn àwọn tí wọn ò fẹ́ kájà àǹfààní ìtìkáf rẹ ọlẹ́sìn ni wọ́n ọlẹ́ aláìníkan ṣe tí o tún jẹ́ tí o ṣe ọ̀daràn ni wọ́n o ọ̀daràn ni wọ́n ìròrí burúkú gbà ní ṣé gbogbo aláwa lè lówó lọ́la lọ́mọlọ́mọ́ká ìyẹn tó bá ní pé àwa tábà ti lè dé àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò ní sẹ́dí káfíńtì lọ bọ́lọ̀ pẹ̀lú tí àwọn oore ti ń bẹ́nu ti ká bẹ́ẹ̀ ni kò bá dá mẹ́sìn wa gan mu ẹ̀sìn wẹ̀sìn tọrọ ni kàn pé bẹ́ẹ̀ bá ti débẹ̀ yẹn ní sẹ́dí káfó ẹ̀sìn ò lè débẹ̀ yẹn dínú náà dínú àlámì ẹ̀sìn àgbáyé ni ṣé gbogbo abájẹ wa rọ lọ síbẹ̀ yẹn gbà wá. ọdọọdún náà tún kọ́. àwa tá a lọ lọ́dún ìlànà tójú wá rí àwọn mi ò lè lọ ẹnìkan bẹ́ẹ̀ máa ń kí jimá lẹ́yìn mi ní sarantẹ́ni bẹ́ẹ̀ yẹn jimá tí tá a kí tó yẹ àwọn fi di ogún yẹn mo á lọ kí ọwọ́ pàdé mi ọwọ́ ní mi ò tí ì lọ ni wọ́n ní sọ̀mọ̀ bọ́rọ̀ fi sàlẹ̀ lọ́dún yìí olóhùn tẹ̀lé lọ́ntún bí ọdún kẹwàá rẹ̀ tó ti máa lọ súnmọ́ra òun lọ máa bẹ̀rẹ̀ last 10 days Saudi Arabia ló ti máa ń lò Mọ́kà àti Madina
mọ́lọ́dún eré agent ń lò òòrè físà tó wà lọ́wọ́ ohun tó òòrè gbà 2,500 ni láwọn ìtẹ́ ní passport tó ń ní wọn lọ́wọ́ tó òòrè kùn gbà níbi tí ọ̀rọ̀ físà lè dé lọ́dún lórí múránù kó tí káàjì ò tó gbọ́n ṣe extension lọ́wọ́ tí a ti dínkù lórí díẹ̀ bí a bá wà náà àwọn sí ti ká fún mẹ́ àánú sì gbàládà àti wà ní ìbámu àyè dáwà inú ojúṣe wa ní Ramadan yẹn Sabruka fi Ramadan. sùúrù rẹ̀ ní Ramadan Shukruka fi Ramadan. bó ṣe dúpẹ́ fọ́lọ́run bá sí Ramadan Juduka fi Ramadan. bó ṣe ń tọrẹ sí Ramadan Mujahadatuk fi Ramadan. bó ṣe jẹ̀mí ẹ̀ lógún sí Ramadan Du'auka fi Ramadan. bó ṣe bẹ Ọlọ́run bá sí Ramadan Fursatu umrika fi Ramadan. bó ṣe jẹ àǹfààní ọjọ́ Ọlọ́run bá fún ẹ pé Ramadan tó bẹ láyé Ramadan